ẹ bá wa darapọ̀ mọ́ péjì ẹ bá wa share rẹ̀ ẹ follow péjì dáadáa ẹ máa rí àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó lọ́lọ́kan àjọkan ẹ máa bá pàdé lórí Facebook wa Olóbùrò of African Life alàgbà tí ọwọ́ bà lára àwọn mẹ́ta tí wọ́n ṣiṣẹ́ láabi nítorí pé nǹkan ṣẹlẹ̀ lóníyàwó ẹ̀yàn ọmọ Nàìjíríà ọ̀gbẹ́ni yìí ó pé orúkọ òun Fàyísà Áùdù ló porúkọ rẹ̀ ìyẹn àwọn tí wọ́n pa alàgbà Saheed Awolesi ǹjẹ́jẹ́ mọ̀ wípé arákùnrin tá a pé Awua yìí Ṣọlá Adétáyọ̀ àbí òun náà ni wọ́n kọ́kọ́ pa ní on the 16th of October oṣù tó kọjá ọjọ́ 16 nínú oṣù tó kọjá ni wọ́n pa Awua l'Ogere kódà àdúgbò rẹ̀ nítòsí ilé rẹ̀ ńbẹ̀ wọ́n pa sí olùgbòǹgbòrò kan náà tí wọ́n fi pa Saheed Awolesi olùgbòǹgbòrò yìí kan náà ni wọ́n fi pa Ṣọlá Adétáyọ̀ Awua torí pé ìwádìí tá a ṣe ó fi yé wa wípé olùgbòǹgbòrò igi tí wọ́n fi lu alàgbà Ṣọlá Adétáyọ̀ tí wọ́n fi lù pa wọ́n gé igi un tó tìkì dáadáa àdá tí wọ́n gbà lọ́wọ́ lórí ọ̀kadà tí Ṣọlá Adétáyọ̀ tó gbé jáde ìjọ burúkú Èṣògbó mímú yìí tí wọ́n fi lọ àkọ́ọ̀sì ẹ̀ lọ́nà tí wọ́n lù pa tán gbàkadà lọ́wọ́ rẹ̀ àdá yìí kan náà ni wọ́n fi gé igi tí wọ́n fi pa Saheed Awolesi on the 16th ni wọ́n pa Saheed náà pa Ṣọlá Adétáyọ̀ wọ́n sì pa Saheed Awolesi bí on the 5 àbí kìíní kan of oṣù tá a wà nínú ẹ̀ yìí nínú ṣé November October mo ṣáà rí i pé Ṣọlá wọn kọ́kọ́ pa náà ní 16 tó wá pa foreign month ni wọ́n pa alàgbà Saheed Awolesi torí pé adéléwé ran adọ́dọ̀ àwọn ọlọ́pàá igi tí wọ́n fi pa Saheed Awolesi àwọn agbófinró wọ́n fi hàn wá àdá tí wọ́n fi bẹ́ igi àwọn agbófinró wọ́n fi hàn wá ńgbà wá dé ilé àwọn Ṣọlá Adétáyọ̀ tó ń pè ní Awua tá a bẹ̀rẹ̀ sí ń júwe pé igi tí wọ́n fi pa alàgbà Saheed orú igi kan náà ni wọ́n gé yìí wọ́n ní bẹ́ẹ̀ ni mo wá bẹ̀rẹ̀ sí ń júwe pé àdá tá a rí nígbà tá a lọ fọ̀rọ̀ lóbi tó rọrọ̀ pẹ̀lú ẹni tọ́wọ́ bà àdá tá a rí báyìí ni àdáhùn ṣe rí ìyàwó Ṣọlá Adétáyọ̀ ní pé gẹ́lẹ́ àdá ọkọ òun ni ó ní àdá tí ọkọ òun mú kúrò nílé níjọ́ tí ó ṣẹlẹ́gbà pàdé ikú òjijì pé àdáhùn òdò ti mọ̀ pé àwọn atiláwí wọn máa káàkiri lọ́wọ́ alálẹ́ wọn máa ṣòro bí agbọ́ káàkiri lórí fi àdáhùn sẹ́gbẹ̀ẹ́ ọ̀kadà àdáhùn ni wọ́n gbà ni wọ́n fi bẹ́ igi tí wọ́n fi lù pa Ṣọlá Adétáyọ̀ ọmọ ìpínlẹ̀ Ògùn ni ọmọ Ògèrè ńbẹ̀ ni ìyàwó rẹ̀ ọmọ Ṣódẹkẹ́ l'Abẹ́òkúta ń bí ni ọmọ Abẹ́òkúta ń bí ní Ṣódẹkẹ́ ní Etí Olúmọ ọ̀rá ni ìyàwó Ṣọlá Adétáyọ̀ Awua ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ Agbekoya ẹ follow page ẹ bá ń share rẹ̀ ẹ jẹ́ kó nílé kó dóko ẹ follow ẹ mọ̀ rí àwọn ẹ bá follow page wa ẹ máa rí àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ṣùgbọ́n gbà tá a bá ti wà live àbí tá a bá ti rí nǹkan kan tá a ń gbé ẹsẹ̀kẹsẹ̀ ẹ mọ̀ rí notification ní ó mọ̀ gbé wá fún yín pé tọ̀ a ti wà online ìdí tẹ́ fi gbọ́dọ̀ follow page wa nù Olóbùrò of African Life bábí Aláàjì Sẹ̀míù Adékúnlé ẹlẹ́mẹ̀rẹ́ sọ̀rọ̀ ti fò náà bò bàbá yìí ẹ ò ní tí ẹ ò ní tẹ́ ẹ ò ní kàbùkù bẹ́ẹ̀ tí ń ràn wá lọ́wọ́ tẹ́ ẹ̀ ń ṣàánú fún wa tẹ́ ẹ̀ jẹ́ kí iṣẹ́ yìí tẹ́ ẹ̀ jẹ́ kó wà á lọ́rùn Elédùà yóò mọ̀ tún lé àtọ̀nà yín ṣe ọdún tí ń bọ̀ yìí ọdún ayọ̀ ni ó jẹ́ o a ò ní dààmú
bami Alhaji Semiu Adékúnlé Ẹlẹ́mẹ̀rẹ̀, Alhaji Jimoh Lateef mo kí àwọn náà, Jimlat ní Mọ́nágún Odò Ẹran mo kí àwọn náà, mo kí bàmí olóyè Chief Akínwùmí Nurudeen Àtàndá Onílé. Àwọn bàbá yìí wọ́n máa ṣèrànlọ́wọ́ tó pọ̀ fún wa, gbogbo ẹ̀kọ́ lówó, advice lọ́lọ́kan ọ̀jọ̀kan, àwọn àìmọye support lọ́lọ́kan ọ̀jọ̀kan tá a máa ń ṣe fún wa. Àwọn tí wọ́n fẹ́ràn òtítọ́ àtòdodo nu, tí wọ́n ò fẹ́ kí irú ètò yìí tí wọ́n fẹ́ kó kú. Pàápàá Alhaji Semiu Adékúnlé Ẹlẹ́mẹ̀rẹ̀, Ọlọ́run bá ń tọ́jú yín, Ọlọ́run tọ́jú ilé yín, ẹ ò ní sunkún láṣẹ ọba mi Èdùà. Tọ́ ẹ̀yà ọmọ Nàìjíríà, mo fẹ́ ká sáré, mo fẹ́ fòun Fàyísà tọwọ́ báyìí, bó tẹ̀ jẹ́ pé alàgbà yìí kò fi bẹ́ẹ̀ gbọ́ èèbó, kò sì gbọ́ Yorùbá. Mo wá bè lọ́wọ́ rẹ̀ pé iṣẹ́ wo ni wọ́n ń ṣe, oníjó lòun. Senatorial Akínọlá Olúwarántí mi múra náà lórí Facebook wa, mo rí Olúwamáyọ̀kún Lucian lórí Facebook, mo rí Princess Gold múra náà lórí Facebook wa, mo rí Agboola Semiu múra náà lórí Facebook wa, mo rí Adéṣọlá Olúwaṣeun. Ẹ bá ṣí àìtò yìí, ẹ follow page yìí, ẹ follow page yìí, ẹ share rẹ̀. Adédélé Kódókó Senior Governor múra náà lórí Facebook wa, ẹ bá ṣí àìtò yìí, ẹ pín. Alhaji Jinadu Abiodun Samsudeen, wọ́n ní well done, welcome sir, thank you very much. Ẹ bá ń pẹ́tọ̀ Ìkòdélé Kódókó. Ẹ mọ Nàìjíríà, burúkú ń bẹ nílẹ̀ ayé ìkàlàwà èèyàn. Ní tí mo fà ń sọ fún wa nu pé ẹ máa gbé ètò yẹ fi mọ ṣòdiwọ̀n ayé yín. Ẹ má gbọ́ torí pé kákan gbé ètò ṣá, ẹ máa gbọ́, ẹ máa kọ́gbọ́n torí pé alàgbà tí wọ́n pa gbẹ̀yìn tá à sọ pé wọ́n pa yìí, Ṣọlá Adétayọ̀ tí wọ́n ń jẹ́ Awua tó pa lógèrè ní àdúgbò kan tó ń pè ní Olúwàtẹ̀dó. Ìyàwó rẹ̀ tó yí wa pé ní alẹ́ ìjọ́ òun, arákùnrin lọ gbé àwọn ọmọ rẹ̀ tí wọ́n kọ́ṣẹ́ lógèrè nínú Ògèrè igbó ọjà Ògèrè. 2 làwọn ọmọ yìí tó ń kọ́ṣẹ́, ìkẹta wọn ń bẹ ní SS1, àwọn ọmọ kéékèèké làwọn ọmọ yìí. Ìkan kọ́yà dẹ́sà, ìkan kọ́ tí ó làbí kìíní kan, wọn ló kó lọ gbé ìkan wá láti ọjà Ògèrè, ó gbé wá sínú ilé. Ìgbà tí kejì parí, tí yòó pè pé òun náà ti já parí, òun ti close níbi iṣẹ́ o, àdúgbò yìí sì mọ̀ ń dá. Ẹ má dání kan wálé ní ọ̀bá ìfitẹ́ ọ̀kadà létí tó lọ gbé àbúrò. Ń gbò gbé dóde nulé ní èyí ẹ̀gbọ́n bí ọmọ bí etí bàbí 19 years. Èyí ẹ̀gbọ́n ló wá sọ fún bàbá rẹ̀ pé dán pé inú fẹ́ máa lọ́hun, inú ń kó ọmọbìnrin, pé inú ń lọ́hun, pé kí ni ọbí kọ́ńtẹ̀ bá ń wá òògùn tó ń lè lò ó tán o. Bàbá rẹ̀ wá pé èmi náà fẹ́ repo sọ́kadà mi, pé kí ni ọ̀kẹ́ sáré bọ́ ọ̀rọ̀ ògùn wá. Ṣé ká pé bàbá yìí kò ṣe dáadáa ni, ṣé ká ní kò ṣe caring father, àbí nǹkan máa ṣe ọmọ yẹn kódà kó jẹ́ òru àjì. Bàbá tó bá mojúṣe rẹ̀ ní ojúṣe, ọmọ gbọ́dọ̀ complain pé kàn ṣòun kó má jìgìrì, kó má tara abiyama, jẹ́ sáré bọ́ ọ̀rọ̀ ògùn wá ń títì ó tán o. Bálàgbà ṣe kúrò nínú ilé nù, ó kúrò nínú ilé. Tí a bá ka ibi tí wọ́n pa alàgbà yìí sí, kò jù ká ka bí ilé 5 ládùúgbò sí 6. Ó kú òrùlé oyí kánà kó ń bọ́ sí títì, ibẹ̀ ni wọ́n mú alàgbà ẹ̀ má. Olùgbòǹgbòrò ni wọ́n fi lù pa, gbogbo orí rẹ̀ ni wọ́n fọ́, wọ́n sì gbọ́kadà, wọ́n gba fóònù lọ́wọ́ rẹ̀. Èrò káròdò ká sùn kí lára ilé ó mu, ó ń bọ̀, ó fẹ́ dé. Níyàwó wa bọ́ tà pé bàbá yẹn mọ̀ ọ̀pẹ́ tó yìí, aago 10 ń lọ lù. Wájá wá lọ, wọ́n ti pe fóònù rẹ̀ ti kú. Nígbà wọn wòde títì, òkú alàgbà ìwọ̀n balẹ̀gbẹ̀ títì, kábíyèsí nílùú à. Ayé burú ìkà làwa èèyàn, ọ̀dájú náà làwa èèyàn. Ìwádìí wá sì yíwa wípé àwọn kìnìún burúkú ìlú àwọn ìṣòro àdúgbò ń bẹ àgbọn. Bàmí Commissioner Police, ọ̀gá wa, bàbá wa, CP Abiodun Alámùtú Mustapha, ilé ijó tí wọ́n ń kọ́ sógèrè lọ́wọ́ yìí,
Ilé-ijó ló ń ka o àwọn tí wọ́n ṣiṣẹ́ ibi yìí àwọn èèyàn ń pé inú ilé ijó yìí ni wọ́n ti ń kúrò lọ ṣiṣẹ́ ìwálábí yìí ẹ ti mọ̀ pé àwọn kinní burúkú yìí kan bá ti pé wọ́n ṣe ilé ijó nìkan gbogbo àwọn ìwà kò tọ́ ni wọ́n ń wù nílé ijó wọ́n ń ta tẹ́tẹ́ ń bẹ̀ wọ́n lu jìbìtì ń bẹ̀ wọ́n ń ṣe mítìn bí wọ́n ṣe lọ pààyàn ń bẹ̀ wọ́n ṣe mítìn wọ́n ṣe lọ jalè ń bẹ̀ kò sí tí wọ́n ṣe tán nílé ijó ẹ bá dógèrè bí mo ń sọ̀rọ̀ yìí ẹ̀rí ilé ijó rẹpẹtẹ ẹ̀rí àwọn tó ń ta tẹ́tẹ́ tó ń ṣe gbogbo rẹ̀ ń bẹ̀ bí ọjà mẹ́ta ni àjèjì láàrin ìlú ẹgbọ́n tí ọmọkùnrin ẹgbọ́n tó sọ ńgbà tọwọ́ bá báwo ni wọ́n ti rìn jọ náà ká tó wá padà sọ́dọ̀ ìyàwó Awua ẹgbọ́n tó bá wa sọ ẹ̀ka alẹ́wẹ̀ ọmọ Nàìjíríà ẹ kú kalẹ̀. ẹ̀ka alẹ́ o Dada Jésù lèmi ń já Fẹ̀sánmu ni wọ́n ń pè mí nígboro èmi lọmọ bíráàkù òjòjò lóṣù ẹ̀ka alẹ́ o gbogbo ẹyọ lólùfẹ́ ìrírí ayé tẹlẹ́dálàṣẹ lórí ìkànnì OGBC 90.5 ìlú Abẹ́òkúta pẹ̀lú Agbọ́ládé Olúwaṣeun olóbùrọ̀ of Africa kí lè rí ta lóòní dálé lórí òun náà nìdájọ́ Ọlọ́run ẹ wá nǹkan fìdílé kí ẹ gbọ́ wá sí ọ̀rọ̀ ọlọ́gbà ayé ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ mi onímọ̀ ìlú pátá ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ wá sí ọ̀rọ̀ mi ìdájọ́ Ọlọ́run ń bẹ ó ń bẹ mo fẹ́ kí gbogbo àwọn mọ̀ bẹ́ẹ̀ ìdájọ́ Ọlọ́run ń bẹ fẹ́ni tó jẹ búburúkú nílẹ̀ ayé o agbẹ́nipa apọmọlọmọ nípa pípa lókè pẹ̀ pátápátá àtẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ lábẹ́ ọ̀run ẹ múra fún ìdájọ́ Elédùà lókè àṣegbé kò sí láyé o àṣepamọ́ ló wà lókè pẹ̀ pátápátá ohun gbogbo tí ẹ̀dá bá gbélé ayé ṣe nìdájọ́ Elédùà ń bẹ lórí ẹ̀ lókè tó ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n bó bá dénú ẹ̀ á di rẹpẹtẹ ìpàdé tó di jọ́ mẹ́jọ kẹtù tó gbóhùn akéwì lórí ètò tí wọ́n bá wá bí léèrè wípé ta ló mọ̀rẹ́ ìmì ìwọ́sẹ̀tì gbọ́yìn gbogbo Dada Jésù lèmi ń jẹ́ Fẹ̀sánmu ni wọ́n ń pè mí nígboro èmi lọmọ bíráàkù òjòjò lóṣù èrèrè ayé tẹ̀síwájú ẹja jọ máa jẹ gbádùn ètò tó kú bọ̀. Adákẹ́dájọ́ òun ló mọ̀. ẹ̀yin tẹ́ ń bá sọ̀rọ̀ yìí ọlọ́pàá lẹ̀ ń bá sọ̀rọ̀ o kí ló ṣẹlẹ̀ ìyàwó rògbò ló ṣàlàyé pé ọkọ òun ti kúrò ní láti àná táwọn ti ń wà àbálàbábọ̀ alàgbà wọn ti gbẹ̀mí ẹ̀. Tell us what's your name? Faisal Audu. Faisal Audu. You are from which state? Katsina State. Katsina State. Na which work you dey do? Drama, dance. Dance for Katsina. No, for Ogere. You dey do it for Katsina before abi? No, na Ogere I dey do am place. Na Ogere. Okay. Who carry you come Ogere? Mubarak. Your friend Mubarak abi? Yes. Say na your friend abi your family? Na my friend. Okay, na your friend. Na you carry you come from Katsina come Ogere? Yes. Yes. This person wey una kill wey he die, how you take happen? How una take collect in your kada? How police come catch you now? Shi ne na ce ma ni bayanin ne ban iya ma da turanci yadda abokaina yana zaune gidan drama. To ai wasu yadda zan haɗa abokanai na mu ina zaune gidan drama a Ogere suka zo da mashin suka ce min za su je wajen bayan sun haiso mashin din sun zo ban ma san ni bayan da aka kashe mutumin ba bayan sun abin nan suka zo suka ce min za su je Matuweb wajen abokansu da Allah ko zan iya zuwa in raka su na ce to ba da Matuweb a Lagos na ce to ba damuwa mu je bari in gama sai mu ce misalin karfe 7 muka tafi muka je mu uku mun je ba samu dama haɗuwa da abokan nasa ba ana ruwa lokacin da muka isa can suna kiran su dai ba su samu dama haɗuwa da su ba dai da muka ɓata lokaci ma muka ɗan yi yawo a ciki dai muka juyo bayan mun juyo mai ya ƙare mana akan hanya a
wajen moyi. Bafo. Ne ban dai san gurin sosai ba saboda da ranar kaɗai na taɓa zuwa gaskiya. To yana ci wayan ƙaramar waya hannun shago yana haska tankin mashin ɗin. To ta dalilin wannan waya har ta tsaya hannuna muka shiga gidan man wani polis ya gamu ya kama ya gane mashin ɗin. Shi Mustapha ya ce bari ya je ya ciri kuɗi da yake sun san abin da ke faruwa. Ya ce bari ya je ya ciri kuɗi ya zo ya biya mai zuba mai. Ya zagaya bayan wata mota ban ƙara ganin shi ba. Zuwa can bayan 'yan minti kaɗan haka shago ya ƙara bin shi. Shi ma ban ƙara ganin shi ba. Suka bani tsaye nan jikin mashin ɗin da wayan da suka taho da mashin ɗin. Shi kuma wannan polis ɗin ya kama ni da mashin ɗin da wannan waya da komai hujja komai tana hannuna. Kaji dalilin da ya faru, kaji abin da ya faru. To a dan da aka samu a jikinka me kake da ya dan? Su lokacin sun sa gajerun wanduna ne. Gaba ɗayan sun sa gajerun wanduna ni kuma jins ne jikina suka ce shi shago ya bani ya ce in aje mai ita a jikina na ansa. Da ke ka hansa a dan kasa jikinka a cikin wandonka. To wannan ice ba. Ice ban san ta aka same ba an dai zo da shi ne dai ni ma dai na dai gan shi. Amma lalle dai ka san an kashe mai mashin din. Lalle ban san an yi kisa ba. Lalle ban san an kasa mai ya kai kuma ka bi su. Ito sun zo sun samu sun ce za su je Matuwe wajen abokanansu kuma ni ma dai abokanina ne kaga ba yadda zan in ce. Ka san mutumin da ake da Matuwe din da kusa kuje ku samu ka san shi? Ban san shi ba gaskiya saboda ni ban ma taɓa zuwa Matuwe ba in ba ranar ba. Ban taɓa zuwa Matuwe. Amma dai ka san shago da wasu abadin da suka gudun nan ba ka san lalle suna wani harka. Ito ba zan ce suna yi ba zan ce ba su yi ba saboda sani ko ba ka sani ba suna wani harka. Ito zan ce suna yi saboda kuma ba zan ce suna yi ba saboda ban taɓa gani ban taɓa ji an ce. Kana magana biyu kana magana uku ka ce lalle ka sani an ce ke ka san dai ana aiki kana aikin a yi kisa a kwashi kayan mutane a yi waye. Ito ba zan ce na san suna yin kisa ba amma na san dai suna ɗauke kayan mutane abin da dai na sani kenan na san suna ɗauke kayan mutane. Ka san an ɗauki kayan mutane sai ke sono. Na? An ɗauki kayan mutane kana ji kana gani ya kai sono. Gaskiya ban taɓa jin kes ɗin ɗaukar kayan mutane an kama su ba amma dai na dai san suna yin wannan abin da ban taɓa jin sun kashe mutum ba gaskiya ban san kuma suna kashe mutum ba ɗauken dai kayan mutane na san suna yi amma ban taɓa jin sun kashe mutum ba ko kuma sun kashe mutum su zo sun gaya mun ban taɓa ji ba gaskiya. Kun sai da okada tare ya kai okada na kuka je kuka sayarwa? Ban taɓa bin su ba mun sai da mashin. Ban taɓa bin su ba mun sai da okada. Kuna ne kun san dai yana wurin da doke kuna ne kuna wani harka? Ito ni ba wannan harkar nike ba harkar rawa nike yi ba harkar sata nike ba gaskiya. Kun taba so tare an jaye kidnapping an ja kama mutane? Ban taɓa zuwa ba gaskiya ban taɓa zuwa ba. To me kike so yanzu a yi maka? Ni yanzu taimako kaɗai nike so ga wanda ya ga zai iya taimako na ga Ubangiji kuma ga wannan hali da nake ciki saboda 'yan uwana gaba ɗaya ba wanda ya san ina nan gurin ko ɗaya ba wanda ya san ina nan kuma ban da hanyar da zan yanzu in tuntuɓi wani ta lamba da za a san ina cikin wannan hali balle a taimaka min daga gida. Kai yanzu ka kai shekara nawa? Yanzu shekaru na ban wuce shekara 22-23. 22. To ainihin aikin me kake yi? Kafin ka fara aikin rawan ainihin aikin me kake yi? Ina yin kafinta haka a gida. A gida? A waje na ne? A gida ina aikin kafinta a inda nake a wasu anguwa da Katsina? Nan cikin garin Kafur.
kafar to har mutane sun san ka cewa kana yi wani harkan kafin da kafar kasina ina using ne da kayan aiki na haka in kaman abin ka ya lalace za ka iya kira na haka in gyara ma ba wai popular ne ba kamar yadda ba haushe ne ba popular ne ba kamar yadda kowa ya sani ina dai dan samun dai abin da dai suna me suna ba baban naka shi Audu Ibrahim sunan shi Audu Ibrahim aiki me yake tsohon dan sanda ne banka kai da wannan harkan da kuka yi ka ji ka bi su tana da kyau gaskiya ba ta da kyau saboda ni ma da na san zan shiga wannan hali a lokacin da suka samu ba zan je ba saboda ni da na san tsantar kaina a wannan yanayi ma'aikatan da suka kama ku sun ce wai lalle kuna tare ne kun je kun kashe wannan mutum ba wa Allah tare ne kuma kashe kai ba haka ba ne yanzu ban da wani zaɓi saboda an riga an samu waya a hannuna kuma kaga yanzu to kuma kaga yanzu wata magana da zan yi ba magana wani boye gaskiya zan faɗi saboda ba azabar da ba a gana mun ba da in magana kuma gaskiya ta na faɗa kuma ita zan saya insha Allah. tó ẹni tí alàgbà yìí sọ ni pé òun mọ̀ pé àwọn arábí wọ́n ń digunjalè wọ́n ń gba ẹrù lọ́wọ́ àwọn èèyàn wọ́n ń ṣe gbogbo nǹkan tí ò dáa ṣùgbọ́n ó ní bàbá tí wọ́n pa yìí alàgbà tí wọ́n pa ọlọ́dẹ yìí ó lóun ò mọ̀ pé wọ́n kò wá gbé òun sórí ọ̀kadà tí wọ́n gbé òun lọ ní ṣùgbọ́n fóònù olóògbé ọwọ́ rẹ̀ ni wọ́n ti bá àdá tí wọ́n fi gé igi wọ́n pa àbáyé ọwọ́ rẹ̀ ni wọ́n ti bá ọ̀bẹ tí wọ́n tọ́ lò ọwọ́ rẹ̀ ni àwọn agbófinró ni wọ́n ti bá àwọn rẹ̀ tó kù wọ́n ti sá lọ. Tọ́ kí Elédùmarè kó dàbọ̀ kó mọ fi ṣọ́ ẹsẹ̀ wa kí ẹ̀mí wa kó má ṣàgùn nínú ọdún yìí ṣáwa náà káwà lójú fò mẹ́sàn-án náà kà. Ọmọ Nàìjíríà àlàyé tí alágbàáyé ṣe náà ni mo ra summarize ṣókíhùn ẹ mọ̀ kò gbọ́dọ̀ bá délẹ̀ báyìí òǹkàlùkù mọ̀ gbìyànjú àti yọra rẹ̀ ni Akérèmí Oyèdọ̀tun Dotman ní Àṣírò Dotman ní Ọbántòkò kò ní bàjẹ́ aṣọba mi Èdùmàrè mo rí Peter Olúyọmí àbí Peter Olúyọmí mo rárá lórí Facebook wa ó ní àwọn ará bíi ó ní wọ́n ti pa ọ̀gbẹ́ni yẹn tán wọ́n ti gbọ̀kadà lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó wá gbé òun nílé ẹgbọ́ bó ti ń parọ́ ẹgbọ́ bó ti ń yọra rẹ̀ fóònù alàgbà tí wọ́n pa ọwọ́ rẹ̀ wọ́n ti bá àdá tó wà lára ọ̀kadà tí wọ́n kọ́kọ́ fi pa ọ̀kadà tí nígbà tí wọ́n pa alàgbà Olúṣọlá tá a pé wọ́n pa Lógèrè àdá tí wọ́n gbà lára ọ̀kadà òun náà ni wọ́n ṣe ń lò di ìgbà tí wọ́n lọ pa Saheed Awolesi star lọ́mọ àdá yìí inú àpò rẹ̀ ni wọ́n ti bá mo wá pé nígbà tó pé wọ́n tẹ̀lé wọn lọ kí dàda tí wọ́n fi pa wọ́n fi gégi tó fi pààyàn kí ló wá dọ́wọ́ tiẹ̀ ó ní àwọn ọ̀rẹ́ tó kù yẹn ṣòkòtò tí wọ́n wọ̀ ṣòkòtò péńpé ni kò síbi tí wọ́n fi àdá òun pamọ́ sí òun náà fi fún un ní àdá kókó òun fi sínú ṣòkòtò tó pé ṣòkòtò gígùn jíìsì ló ń wọ̀ pé òun ló ń tọ́jú àdá ẹ̀ sínú àpò inú ara rẹ̀ ni wọ́n ti bá àdá paná ńlá ni o àti fóònù àti gbogbo dúkìá alàgbà Saheed Awolesi ó pé gbà táwọn dé báyìí 12 ǹjọ́ náà pé ẹni táwọn lọ bá ń bẹ̀ tí ó rí sí fọkadà lọ́wọ́ àwọn òre torí pé òjò rọ̀ ó sì pọ̀ ní làwọn fi yí padà nígbà táwọn ń padà bọ̀ àwọn wá di pé epo tán síbàfò nígbà epo tán àwọn sì rò pé bóòlù àwọn ti repo tí ń bọ́ sọ́wọ́ aago 12 sábò kan òru lọ́lọ́pàá rí àwọn pé àwọn ṣáà ń wò kàmìkàmì tẹ́mọ̀ pé àwọn ọlọ́pàá wọn wà fún highly intelligent àwọn tí wọ́n wò kàmìkàmì jọ ń pé they are up to something mẹ́ta ni wá alàgbà tó sọ̀rọ̀ yìí òun ló gun ọ̀kadà Saheed Awolesi òun ló gun ọ̀kadà òun ló ń wọ ọ̀kadà ní tó fi bánú o bí ó ti dá wọn dúró àwọn méjì tó wà lẹ́yìn wọn sáré fòbọ́lẹ̀ ọlọ́pàá ń pé where are you coming from níbo dẹ̀ ń lọ bọ́lẹ̀ tí ń bọ̀ kó tó di pé kiri kankan ìkọ̀kan ni àwọn méjì ni wọ́n yọsẹ̀ ìkọ̀kan kọ́ lọ ìkejì náà tẹ̀lé àwọn ọlọ́pàá gan ò tí ì fura délẹ̀ wípé iṣẹ́ burúkú tí àwọn ará bí yìí ṣe nù torí pé òun ló wà lórí ọ̀kadà kò tí ì tẹ stáǹdì ọ̀kadà pé kóun stáǹdì ọ̀kadà kọ́kadà dúró
ó sì wà lórí ọ̀kadà ń bẹ̀ rabaraba tó ṣe lọ́wọ́ fi bà á. ìgbà tí fọ̀rọ̀ tó ń tọrọ pẹ̀lú rẹ̀ pé ń bọ̀dẹ̀ tí mo bọ̀lẹ̀ ṣèkéde kan ní fóònù alàgbà Saheed lórí ìgbìmọ̀ lápò ọlọ́pàá pa ń pé your phone is ringing, pick your phone now. Kò lè rí fóònù ń gbé. Ara sì ń fún àwọn agbófinró pé ẹ tí fóònù ń dún lápò rẹ̀ tí ò rí fóònù gbé yìí jọ ń pé ìwà láabi kan ó wà ń bẹ̀. Àwọn gba fóònù lọ́wọ́ rẹ̀. Ló tí wọ́n ṣe ló jẹ́ pé ìyàwó Saheed àwọ̀ lè sí. Ẹni tó ní fóònù yìí àwọn tí ń wa látà náà lọ́lọ́pàá pé ẹ ti ń wa látà náà bóò ló ti rìn báyìí ni o. Ìyàwó Saheed àwọ̀ lè sí nígbà tó dé Bàfò pẹ̀lú àwọn tó kù àwọn community àwọn gbá àwò tí wọ́n dé Bàfò bó ti ń wọnú station ló pé ọ̀kadà ọkọ̀ ọ̀hún rè. Àgbọ̀nsẹ̀ òyìnṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa o. Iṣẹ́ ó ń bẹ lọ́wọ́ wa o. Ẹ lọ sógèrè à ń pariwo à ń ké tantan o. Ẹni bá súnmọ́ SSG ẹni mọ speaker ẹni mọ lára àwọn assemblies. Iṣẹ́ wà láti ṣe o. Ogere àwọn atọ̀húnrìnwá wọ́n ń kọ́lé ijó síbẹ̀ o. Àwọn ìtọ́sí yìí ń kọ́ yìí majority wọn ń bẹ̀ wọn ò ní ṣẹ́ wọn ò lábọ̀ jù pé kan ta tẹ́tẹ́ kan mú gbogbo nǹkan kan mọ̀ ṣe ń bẹ̀ kan sì mọ jalè. Ẹgbọ́n tí ìyàwó olóògbé arákùnrin tá a pé orúkọ rẹ̀ ń jẹ́ Ṣọlá Adétayọ̀ Awua lógèrè ẹgbọ́n tí màmá yìí ẹgbọ́n tó bá wa sọ. Inú ẹkún òun ìpa ìkeke lárábìnrin wà. Kódà arábìnrin abásọ débi pé ó pé ìrànlọ́wọ́ lòun wá kẹta ṣàánú kí ọmọ Nàìjíríà ó ṣàánú kíjọba ó ṣàánú òun. Òun fẹ́ mọ ikú tó pọkọ òun. Ó sì sọ condition tí mọ̀lẹ́bí wọn wà. Nígbà aláǹfààní àti lọ́dọ̀ ìyàwó Saheed nǹkan kan náà lòun náà ń wí pé ìrànlọ́wọ́ lòun náà ṣà ń wá látọ̀dọ̀ ọmọ Nàìjíríà kí wọ́n ràn lọ́wọ́ kí wọ́n sì bá àwọn wáìn tó pa ọkọ òun. Ǹjẹ́jẹ́ mọ̀ wípé ogúnlọ́gọ̀ àwọn èèyàn náà míì tí wọn ò rí pa tó ń gbà kadà lọ́wọ́ wọn torí kó yọ lọ́wọ́ àwọn kinní burúkú yìí bó kálukú bá ń sọ experience ẹ̀ ẹ̀nu ó yà yín. Ẹgbọ́n tí ìyàwó Ṣọlá ẹgbọ́n tó bá wà sọ. Bí olórí ẹbí wọn bí ẹ̀gbọ́n bí ìkan lára àwọn ẹ̀gbọ́n Ṣọlá ẹ̀gbọ́n tí básìkò bá lọ púpọ̀ jù ẹ̀gbọ́n tí bàbá yẹn náà bá wà sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀. Ẹ̀ka alẹ́ ìyàwó Nàìjíríà ẹ̀kú kan. Orúkọ mi ni Bọ́lájí Adétayọ̀ láti Ògèrè Rẹ́mọ. Kí ló kọ àdúgbò tá a wà yìí? Ìfẹ́tẹ̀dù Ògèrè Rẹ́mọ. Ògèrè Rẹ́mọ. Bẹ́ẹ̀ni. Ọmọ ìlú wo lẹ́yìn? Èmi ọmọ bíbí Abẹ́òkúta ni èmi. Mo wá fẹ́ ọkọ ní ìlú Ògèrè ni. Abẹ́òkúta apábo lábẹ́òkúta. Ọmọ Ṣódẹkẹ́. Ṣódẹkẹ́. Bẹ́ẹ̀. Ṣé Ṣódẹkẹ́ wọ́n ń pè kan Ṣódẹkẹ́ tuntun àbí Ṣódẹkẹ́ èwo nínú ẹ̀? Olúmọ Ṣódẹkẹ́ Olúmọ. Òkè Ṣódẹkẹ́ ti Olúmọ. Kí ló kọ agboolé yín ní Ṣódẹkẹ́? Agboolé Ọ̀sán Ìtọ́lá. Ọ̀sán Ìtọ́lá. Ẹ̀yin ò mú kọ agboolé yín ni. Wọ́n ṣe yẹn sọ fún yín ni. Agboolé Ọ̀sán Ìtọ́lá ní Ṣódẹkẹ́ ọmọ ibẹ̀ nìyẹn. Ṣùgbọ́n àdúgbò ilẹ̀ ń gbé Ògèrè ń bìdẹ̀ sí lọ́kọ. Ẹ̀yin tọmọdún mélòó báyìí? Ó ti tó bíi 41. Ọkọ yín olóògbé yìí kí ló kọ rẹ̀? Ṣọlá Adétayọ̀ Awua Agbekoya. Iṣẹ́ wo ló ń ṣe? Ó ń ṣiṣẹ́ ọ̀kadà. Ó dẹ̀ tó ń ṣe. Ó ń ṣe Àgbẹ̀kọ̀yà ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. Àgbẹ̀kọ̀yà. Bẹ́ẹ̀. Kí ló kọ street yìí? Ìfẹ́tẹ̀dù. Ìfẹ́tẹ̀dù. Bẹ́ẹ̀. Náà kí nìkan tó ṣẹlẹ̀ gangan? Báwo ló ṣe ṣẹlẹ̀? Ní alẹ́ ọjọ́ yẹn wọ́n ti kọ́kọ́ gbé first born wọn wá. Gbà tó lọ wọ́n láti ṣọ́ọ̀bù ìyẹn lọ ṣọ́ọ̀bù wọn. Èmi wà ní ṣọ́ọ̀bù nígbà ẹ̀ so wọ́n padà lọ wọ́n lọ gbé ìkejì. Gbà tó lọ gbé kejì wọ́n wá ní ìgbà tó padà dé wọ́n wá. Ẹ̀rí sọ̀rọ̀ ọmọ tẹ́sán pé wọ́n lọ gbé yìí láti gbọ́n ti lọ gbé kí ló ṣẹlẹ̀
kí ló bọ́ná sí lọ gbé wá kí ni ó fẹ́ kẹ́ sọ àlàyé kẹ́ ṣàlàyé fún wa ní kíkún báwo náà ṣe rìn ìjọ yẹn. ní ọjọ́ yẹn wọ́n kọ́kọ́ lọ gbé ẹ̀gbọ́n ẹ̀ ní Ogere yẹn ń kọ́ṣẹ́ télọ̀ wọ́n lọ gbé wálé gbà tó gbé tó drop yẹn ìkejì àbúrò kejì kò tí ì ṣetán ìyẹn sì ń ṣiṣẹ́ lọ́wọ́ ní ṣọ́ọ̀bù ó ní kó padà wá gbé òun gbà tó wá padà lọ bíi 7:30 to 8 náà padà lọ gbé yẹn wálé ó kọ́ dẹ̀ ní ẹ̀yin ọmọ ẹ bá mi mú púlòfà kóun wọṣọ kó ẹ̀dẹ̀ má dá yẹn wá òun bọ̀ ìyẹn wá ní òun fẹ́ ra oògùn o pé torí inú òun ìyẹn first born yẹn ó wá ní kí ló dé tó ti sọ fún mi nígbà tí mo kọ́kọ́ gbé ẹ lọ pé òkè tóun bá ti ń bọ̀ òun á bẹ̀ rà bọ̀ so lílọ yẹn ló lọ ìgbà tá a wá retí ẹ̀ torí. oògùn ló rà ní àbó lọ ṣe nǹkan kan. wọn lọ ṣe nǹkan kan wọn lọ ra oògùn pé káwọn dẹ̀ ra epo sọ́kadà torí táwọn bá máa gbé àwọn ọmọ skul lọ àti àwọn ọmọ yẹn pé képo máa lọ tán ní ọ̀nà nǹkan tó ṣe lọ nìyẹn àwa mọ̀ bóyá gbà tó ń bọ̀ nìkan yẹn ṣẹlẹ̀ àbí nígbà tó ń lọ nìkan yẹn ṣẹlẹ̀ bọ̀ gbà táwa máa rìmẹ́mbà pé ó ṣẹlẹ̀ ní ìgbà tá close tó ló máa ń dé bá wa tó bá máa dé lálẹ́ yẹn a sì máa wà ní ṣọ́ọ̀bù tó fi máa dé àdẹ̀jọ́ máa jókòó sí iwájú ṣọ́ọ̀bù ká tó close so ìgbà tá wá rí pé àárí kó dé aago mẹ́sàn-án àbọ̀ mẹ́wàá ti fẹ́ lù ẹ̀yin ọmọ ẹ dìde ẹ jẹ́ kí a lọ àkọ́kọ́ ṣílẹ̀kùn èmi àti second born yẹn a ṣílẹ̀kùn abọ́ta a lọ wò ta àríyàn kankan a wọlé padà mo ṣẹ̀ṣẹ̀ tún wá pé first born pé ìwọ náà dìde o ó yá ìwọ má dáadáa ní kó jẹ́ kí a lọ ìgbà tá máa lọ àti dé junction pé ká dẹ̀ máa lọ sí ọ̀nà express yẹn lákọ̀dẹ̀ rí lẹ́gbẹ̀ẹ́ gbó bá ṣe wá wò pé bá ṣe pariwo nìyẹn mo fà á kò gbà pa mo gbó ẹsẹ̀ akọ̀dẹ̀ rí pé ó ti kú lakọ̀dẹ̀ fi pariwo wá sí àdúgbò pé kọ́ gbà wá o pé kọ́ wá wò kú ẹ̀ o kọ́ wá wò bí gbogbo èèyàn dẹ̀ ṣe dìde àwọn Àgbẹ̀kọ̀yà gbogbo wọn ṣáàdé lọ́jọ́ yà àtàwọn ọlọ́pàá èrò ṣá pọ̀ kó tó dọjọ́ kejì kí n tó wò pé kọ́ má gbé lọ sí mọ́ṣúárì pé kọ́ gbé wá sílé àdẹ̀tẹ́lẹ̀ nínú ilé náà gbà tó dẹ̀ dàárọ̀ ọjọ́ kejì wọ́n sin. nígbà tẹ́ débi tí òkú Awua tẹ́ débi tó kú ẹ wá orí àwọn ipò wo lẹ bá àyè wo lẹ bá òkú ẹ. wọ́n ti fọ́ ní igi ní imú mọ́ ojú mọ́ orí mọ́ ojú ni wọ́n ti fọ́ igi yẹn mọ́ ní orí ẹ̀jẹ̀ ti bò ó torí ó dé akoto tó bá ń lọ talẹ́talẹ́ ló fi máa ń dé akoto gbogbo akoto tó dé yẹn ẹ̀jẹ̀ gbogbo etí ẹ̀jẹ̀ ń ṣàn nínú ẹ̀ ni gbogbo imú ipò tí mo ti ẹ̀ bá mú kọ̀dẹ̀ fílẹ̀ àwọn ọmọ first born yẹn sì dúró títí yẹn ń fà á ipe dáadé ẹ dìde ṣùgbọ́n kò dìde àárí pé ó ti lọ gbogbo wa ṣe wá padà bọ̀ wá sílé nìyẹn pé káwọn aládùúgbò gbà wá ọ pé a ti rí òkú ẹ̀ ní ẹ̀gbẹ́ gbó àwọn tó kọjá wá sọ pé àwọn sì rí tó kọjá nígbà tó ń lọ sí ìgboro pé irú kí wá lélẹ̀ láàrin ìṣẹ́jú mélòó ni wọ́n ti wá pa lẹ́yìn yẹn tó dẹ̀ táwárí yẹn ọ̀kadà tún sì kọjá tàṣírí ọ̀kadà tó kọjá tó dé wálé ní ẹ̀yìn ìgbà tí àti rí pé wọ́n ti pa síbẹ̀. kí ni nǹkan tó wá gbà ṣe ọ̀kadà ńkọ́. wọ́n gbé ọ̀kadà lọ wọ́n gba fóònù ẹ̀ báàgì tó wà lápò ẹ̀ ló wà lára ẹ̀ wọ́n gbà gbogbo àwọn kíní Àgbẹ̀kọ̀yà àwọn id card Àgbẹ̀kọ̀yà gbogbo ẹ̀ ni wọ́n kó lọ. àdá tó dẹ̀ wà nínú ọ̀kadà yẹn náà àdá ńlá ló wà nínú ọ̀kadà àdá yẹn náà wọ́n gbé lọ mọ́ ọ̀kadà ni. torí ọ̀kadà yẹn ó kọ Àgbẹ̀kọ̀yà sí gbogbo ara ọ̀kadà yẹn gbogbo plate number òun ló kọ Àgbẹ̀kọ̀yà sí. ṣé orúkọ báyìí ti máa ń ṣe ládùúgbò ìtẹ́lẹ̀ ni. ó ti ń ṣẹlẹ̀ torí ẹ̀ ló jẹ́ kóun náà máa mú àdá pé ní junction ibi tó ti pa gangan yẹn wọ́n máa ń gba ọ̀kadà ní ọwọ́ wọn tó máa ń lagi àwa náà dẹ̀ máa ń sọ pé kó má rìn ìrìn alẹ́ bọ aago 9 sí aago 10 yẹn náà ilẹ̀ ò tí ì ṣú àṣírí ẹlòmíì tó ń dé 11, 12 tó sì máa ń kọjá ń bẹ̀ but táìmù tó sì kọjá tó sì lọ yẹn nígbà tó máa fi pa bí mo ṣe ń wo yẹn nínú kọ́ ti pa kó tó 9 o'clock gan bóyá gbà tó ń lọ ni o bóyá gbà tó ń bọ̀ Ọlọ́run ló yé àwa ò rí àlàyé ẹ̀ ṣùgbọ́n àkànbá nígbà táwa ń wò pé àwa 5 là ń gbé nínú ilé báwo làwa 4 dẹ̀ ṣe máa sùn tá máa wà comfortable pé kò dẹ̀ dágbére pé òun fẹ́ lọ síbì kan àbó òun ò ní dé òun làwa ṣe wò pé jẹ́ ká tètè máa wà lọ tá a bá dé gbòòrò wípé a máa wo ibi tó wà á pa àwọn Àgbẹ̀kọ̀yà yẹn nọ́mbà wọn ò lọ pé ṣé lágbájá wà ní ọ̀dọ̀ yín wọ́n ní kó àárí nọ́mbà kankan pè lóru yẹn làwa mẹ́tẹ̀ẹ̀ta ṣe wò pé káwá tiẹ̀ máa lọ ká lọ wà lọ.
tó alàgbà ǹjẹ́ tí lọ fi tú àwọn ọlọ́pàá létí rìpọ́ọ̀tù ní police station. Gbogbo níjọ́ tó ti ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá wá torí gbé mọ́tò ọlọ́pàá wá láti Pẹ̀rù ipe káwọn gbé máa lọ sí mọ́ṣúárì. Àwa sọ pé àfẹ́ kó gbé lọ sí mọ́ṣúárì pé kó kúkú jẹ́ ká sin kó pẹ́ máa tàràkà. Òun la ṣe sọ pé ká kúkú tètè sin. Àwọn ọlọ́pàá wá lọ́jọ́ ta fẹ́ sínú àwọn ọlọ́pàá náà wá lọ́jọ́ kejì. Ọjọ́ tó dẹ̀ tún lẹ́yìn yẹn náà àwọn tó jẹ́ ẹ̀gbọ́n sí mi bàbá ọkọ mi wọ́n tún padà lọ sí station náà. Wọ́n lọ sí station. Ìgbà tí mo rí pé wọn ò ṣe kọ́kọ́ wọn ò fẹ́ bá mi mi fẹ́ mọrú ikú tó pa ló jẹ́ kémi náà máa pè pé kọ́jọ kó ṣàánú mi pé kíkú ẹ̀ má lọ lófo kí n tiẹ̀ mọ irú ikú tó pa gọ́gọ́ kí mẹ́ tó pa gọ́gọ́ ló jẹ́ kémi náà máa para mo máa pa Àgbẹ̀kọ́yà pé ẹ̀ bá mi wọ́kú tó pa ni ọ máa sọ pé kí ní sùúrù gbó ló jẹ́ kémi náà máa wo gbogbo ibi nǹkan tí mo lè ṣe. fóònù ẹ̀ ń kọ́ padà pé fóònù yàbí yẹ fóònù ẹ̀ àbí fóònù tó wà lọ ní on the 24 yẹn ọmọ mi first born yẹn kàn jókòó ó kàn dá nọ́mbà dáàdi ẹ ni so bó tẹ ṣe dá yẹn mi wá sọ pé ṣe bọ́ sọ pé kẹ má pe nọ́mbà yìí mo ní mọ́mì fóònù yẹn ń ríngì èmi náà dẹ̀ tún ó sáré gbé wá ó ní mọ́mì fóònù yẹn ń ríngì o gbàtà wá wò ó tó ṣe ó kàn dẹ̀ tún pa switch off ní lẹ́lẹ́kejì tó tún máa fi pé fóònù kékeré ni. ẹ pẹ̀lẹ́ ẹ kú àtẹ̀mọ́ra now ọlọ́run jẹ́ kẹ́ rírú ẹ̀ mọ́ lágbára lọ́wọ́ ọlọ́run bá yóò tù yín nínú kí nìkan ti fẹ́ ọlọ́jọba àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ báyìí. Nǹkan tí mo fẹ́ ni pé kí àwọn ọmọ mi wọ́n sì kéré ilé tá à ń gbé gan kò ní tọ́lẹ̀tì ibi tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe pé kóhun tiẹ̀ ṣe pé ká lè kó síbẹ̀ kí ká lè ní àyè òun náà ni àti ìṣetán àti ìṣedébi kankan à fẹ́ ìrànlọ́wọ́ torí kò sí tó ti gbòmìnira nínú gbogbo wọn kò sí tó ti ṣetán ìtò ń ṣe freedom tó ń ṣe yàdrẹ̀sà kò tí ì ṣe freedom ìtò ń ṣe tailor náà kò tí ì ṣe freedom ìkan ṣẹ̀ṣẹ̀ wà ní GS1 ni nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìrànlọ́wọ́ tíjọba tó bá lè ṣe fún mi mo bẹ̀bẹ̀ kó ṣe fún mi kó dẹ̀ bá mi wá ikú ẹni tó pa gangan ẹni tó ṣekú pa gangan òun nítorí ọkọ tèmi náà balẹ̀ ládùúgbò yìí torí èmi náà wò pé ṣọ́kọ̀ mi ṣe á safe ládùúgbò yìí ọmọ mẹ́ta pé àtẹ̀mí pé mò ń wò torí ọgbọ́n mi ò gbé iye mi ò tẹ̀ gbé rárá pé irú ẹni tó pa irú akíkanjú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé kò lè padà wá ṣe ikú pa irú àwa náà so ọkọ mi ò balẹ̀ rárá. ẹ pẹ̀lẹ́ madam orúkọ yín lẹ́ẹ̀kan sí. Abọ́lájí Adétáyọ̀. Oníṣẹ́ oró ènìyàn. Oníṣẹ́ oró. Ṣìkàṣìkà má gbàgbé ẹ̀san. Gbogbo kò ṣe bí ayé. Oyídọ́borí. Ó tàpá sókè. Ta ni ká pè? Mo la fẹ́ bọ́ sí. Mo la gbà débi tá a dé yìí o, ẹ̀yà ọmọ Nàìjíríà. Àwòrán Awua lẹ́ ń wò lórí Facebook wa yìí. Ẹ gbọ́ ìyàwó rẹ̀ sọ̀rọ̀ kan pé àwọn tí wọ́n wá lè gbójúgbóyà tí wọ́n parú akíkanjú báyìí. Ìyẹn túmọ̀ sí pé atẹ́gùn tó wọnú yàrá tó kaṣọ lórí kan ẹni tó wọ tiẹ̀ sọ́rùn ṣe ni kó kára mọ́ra. Bàbá kan tó jẹ́ mọ̀lẹ́bí alàgbà tí wọ́n pa yìí àwọn náà sọ̀rọ̀ ilẹ̀kùn ṣùgbọ́n a ò ní láǹfààní àti gbọ́ lálẹ́ òní. Mo fẹ́ ká gbà pé ẹja gbóhùn ara wa tó bá dọjọ́ mẹ́jọ á tẹ̀wájú. Ẹ̀gbọ́n tí bàbá yìí sọ ẹ̀gbọ́n tí àwọn ọmọ olóògbé yìí náà ẹ̀gbọ́n tí wọ́n sọ. Nǹkan wà ní Nàìjíríà nǹkan wà láyé ayé níkọ̀rọ̀ ayé níkọ̀rọ̀ o ayé níkọ̀rọ̀ lágbára lọ́wọ́ Olódùmarè. Mo ń sọ mò ń tẹnu mọ́ ọdún tó ń parí lọ yìí ẹ̀mí wa ò ní parẹ́ mọ́nà ọdún yìí. Àwa tá a wà nínú ìwúlẹ̀ àìsàn Elédùà ó gbé wa dìde ayọ̀ àtàláfíà láàfi sọdún. Ẹ má rò ráyé pin ẹ má sọ̀rọ̀ etí nù. Ẹni tí ò tí ì kú ìrètí ń bẹ fún ẹni tí ò tí ì fàyè lẹ̀ ẹni tọ́lọ́wọ́ ò tí ì pa onírètí. Ìyàwó ń béèrè ìrànlọ́wọ́ pé kí á ràn án lọ́wọ́
ṣé kádàpá làgbà yìí ń bẹ láyé kódà kójọ́ kàdà ni wọ́n gbé lọ kán gba fóònù ó gbọ̀kadà lọ́wọ́ rẹ̀ ṣé kò nírètí ó sì nírètí ìdílé tó máa ń sọ fún wa wípé kó ń kálukú kó tọ́jú ẹ̀mí rẹ̀ òkú ìlọ́kọ̀tù èyí tọ́wọ́ bà wọ́n ti jù sí kóòtù báyìí ó ti wà ní ilé ẹjọ́ ẹ dákun ẹ dábọ̀ ṣé ibi tó wà ṣé kò ní jẹun láàárọ̀ kò ní jẹ tọ̀sán kò ní jẹ talẹ́ yóò jẹun o ìjọba ò ní febi pa yóò jẹ tàárọ̀ tọ̀sán àtalẹ́ yóò jẹ ẹ tọ́jú ẹ̀mí yín òkú ìlọ́kọ̀tù ló bá jẹ́ kí wọ́n pa ọ́ 08034379453 hello the caller kúrò lẹ ẹ káalẹ́ ẹ káalẹ́ sà. àmì ò àṣẹ ẹ kú òní rédíò yín yẹn orúkọ yín ẹ kú òní rédíò yín yẹn. olóyè ẹ̀ka àbíbọ́lá látòwúdè yẹn wa. látòwúdè yẹn wa. ṣe ẹni kókó tó wà bẹ́ẹ̀ òun lẹ ti ń pariwo lẹ́ẹ̀kan rẹ̀ kó àwọn tí ó olóbi wa gọ́ọ̀nà ọ̀gá ọlọ́pàá gbogbo àwọn tó jẹ́ ilé ètò ààbò ṣe é mọ̀ pé Ondo state ọlọ́fẹ̀ẹ́ kẹ́ gọ́ọ̀nà tó lọ bẹ̀ Lagos state ṣe mo bá lọ náà gbìyànjú kó wà ní pé gbogbo àwọn olórí ìbúrúdọ ti káwọn lé lọ́wọ́ yẹn kó máa tètè ti fi pété wọlé kékeré jọ tó lọ lọ́rùn gọ́ọ̀nà iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀ ẹ̀sùn rẹ̀ tó ní Ogun state lónìí òun ni àkọ́kọ́ ilé ètò ààbò ọlọ́pàá gbogbo nǹkan kan tó bẹ́ẹ̀ gbogbo gbélé òkú àti ilé àtọ́gbò pé kọ́ tètè bá kápá wọn ìtorí wo bí ẹnìkan rí ó wà nílẹ̀ Haúsá ó bẹ́ẹ̀ dọ́kú wọn ní owó ìyá jí onítọ̀hún. ayé kò ní yẹ kọ́ ẹ kálẹ̀ yóò ní jáde mọ́. ẹ ṣe o ẹ ṣe 08034379453 lójú òkúta wa 08034379453 ẹ lóò ta ló wà ń bẹ ẹ káalẹ́. ẹ káalẹ́ ó kọ yín. olóyè Akínlágún. àmì ò àṣẹ Èdùmàrè. ìgbẹ́ yìí kúkú ń sọ ti yìí iṣẹ́ wà lọ́wọ́ àwọn ìjọba wa. ká ní máa ṣe bẹ́ẹ̀ ṣe polongo yìí kí àwọn ìjọba náà máa gbogbo tẹ́tù ṣé níwàkiwà kù. ojoojúmọ́ lẹ ti ń sọ lágbára Ọlọ́run á máa fún yín ṣe o. àmì ò àṣẹ. ìrẹ̀ ní sún yín ṣe lágbára Ọlọ́run ṣùgbọ́n gbogbo àwọn tó bá fẹ́ bàbí ìjẹ́ tó kókó wọn kọlọ. ẹ ṣe ẹ bá ń kí bàbá baálẹ̀. baálẹ̀ fọ́tẹ̀ o. àti ọ̀nàrẹ́bù. ọ̀nàrẹ́bù mọ́ gbé ẹ ṣe. ẹ ló ẹ mà kálẹ̀ tàbí wà bẹ́ẹ̀. ẹ kálẹ̀ sá o. ẹ kálẹ̀ orúkọ orúkọ mi ni Akíntọ́lá ayé àtọ̀kì látàrí ìṣòro yìí wa elébùrò àti kó ti lọ jẹ́ ká ìṣàdúrà kan fún ẹ wọ́n ní a kì í gbàkàtà lọ́wọ́ àtìtì a kì í gbá ní bàbá ọmọ lọ́wọ́ ọmọ àti èmi ṣàgbọ́n wà ní ọ̀kínwàsá àti èmi àti àtàwọn tó ń gbèsò ayé òní gbárí ọwọ́ wa dànù. àmì ò àṣẹ Èdùmàrè. wọ́n ní ẹ̀kúnlẹ̀kùn kò ní fà ó fòna àti èmi àti àtàwọn tó ń gbèsò ìrẹwọ̀ ní fò wa o. àmì ò àṣẹ Èdùmàrè. ṣeun ẹ fún ètò jẹ́ rí ọ̀rọ̀ ìwọ́n lọ kọjú sọ ṣùgbọ́n kò sí ìdájọ́ kan tí mo fẹ́ dá gbogbo ètò wà lọ́wọ́ àwọn olórí wa pátápátá o lọ́wọ́ bá mi commissioner of police àti ọba bá wa dàpọ̀ gómìnà Ògùtì wọ́n bá wa mójútó wọ́n nítorí bá a kì í bá ní sùn ká fọ́n ní sáyà nígbà tá a lè jù bá tó wá ń dà wá láàmú tí wàá ní ká kí ẹni tó wà nílé kí ni ká tó máa wá ṣe o ẹ ṣe ẹ pé ètò làákà yìí ò ní parẹ́ o. ẹ bá ń kí kókò ẹ pé mò ń kọ̀ sí wọn gbèdégbẹjọ o. àìsàn ilé ẹ̀wẹ̀ wá sáré sí àpòkò kan kì í gbàgbé ìṣàdá kò gbàgbé yẹn wá gorí yín o. ẹ ṣe 08034379453 nígbà wọ́n pé àwọn kìíní burúkú pé tírélà ni wọ́n fi ń di ọ̀kadà tí wọ́n kó ọ̀kadà àwọn ọlọ́kadà tí wọ́n ti pa ó di wọ̀ nílẹ̀ Haúsá ẹ káalẹ́ o. a kó ètò àgbáyàgbá ẹ̀mí dààmú. àmì ò Ọlọ́run. orúkọ tèmi ni Mustapha Akínyẹjọ láti ọba ń tòkó. ṣebí ọ̀rọ̀ Haúsá yẹn kó jẹ́ pé jẹ́nà jẹ́ yẹn tẹ̀sí báyìí ni tọ́ba mú ọba yọ àwọn ní olórí tó ń gbà wọ́n lẹ̀. irú iṣẹ́ ẹ̀dẹ̀ lè jọ̀wọ́ nílùú Ọlọ́run náà dánwò bí báyìí. Ọlọ́run á gbà wá o. àmì ò. Ọlọ́run á gbà wá o. tọ́jú yẹn tẹ̀sí báyìí á tẹ̀lé wọ jáde. Ọlọ́run á gbà wá lágbára Ọlọ́run tọ́jú yẹn ò ní ṣe gbé lágbára Ọlọ́run. àmì ò. ó dàrọ̀ ẹ̀ pé tó. ẹ ṣe.
èyí tó tẹ̀ jẹ́ kí ìjọba bá bójútó ni pé ti ilé ijó tí wọ́n lọ ń kọ́ káàkiri Ògèrè yìí ó yẹ kí ìjọba bójútó ilé ijó àwọn tí wọn ò ní jẹ́ tọ̀hún lábọ̀ ẹni tó ní jẹ́ tọ̀hún lábọ̀ tó yẹ pé ó kàn fẹ́ wà fún pleasure kó máa gbádùn kó máa gbá bóun náà ò ti ní jalè bóun ò ti ní pànìyàn bóun ò ti ní gbà nǹkan ní nǹkan ẹ̀gbọ́n tí ìtọ́wọ́gbà ń sọ ó pé ó ní lóòótọ́ lódodo ó ní kò ń sòótọ́ òdodo ó lóun mọ̀ wípé àwọn ará bíi iṣẹ́ tí wọ́n ń ṣe nù wọ́n máa gba ọ̀kadà wọ́n máa rọ́ọ̀bù wọ́n máa pààyàn wọ́n máa ṣe gbẹ̀ ṣùgbọ́n ó ń gbìyànjú àti wẹra ẹ̀ mọ́ ó ní òun ò sí ń bẹ̀ wọ́n kàn wá pé òun ni ṣùgbọ́n òun á bè lọ́wọ́ rẹ̀ pé ṣé ìwọ ò mọ̀ wípé iṣẹ́ táwọn ará bíi tán ń ṣe nù àwọn tó sá lọ ó lóun mọ̀ wípé lóòótọ́ lódodo òun mọ̀ pé ní tí wọ́n ń ṣe nù wọ́n máa gbẹ́rù èèyàn wọ́n máa ṣe gbogbo ìwà láàbí wọ́n máa wò. ẹ̀lú Elomin ẹ̀kálẹ́ ẹ̀kálẹ́ orúkọ yìí. Àgbàdo ń sọ̀rọ̀ láti lẹ́kọ̀ọ́. Ẹ fún mọ́yìn gbèdò yàbí kẹ́ ẹ̀ parí díò yẹn. Ẹ kú ètò. Ọlọ́run káàkiri ẹ sì wà ń bẹ ẹ̀rọ yìí yóò gè. 08034379453. Hello, tànù tàlú wà ń bẹ. Ẹ káalẹ́. Saheed ló ń sọ̀rọ̀ láti Abẹ́òkúta. Saheed látàpá àbúrò Abẹ́òkúta. Látẹ̀lẹ́gà. Látẹ̀lẹ́gà. Ẹ kú ètò sáà. Ọlọ́run ràn yín lọ́wọ́. Àmín àṣẹ. Ẹ jẹ́ torí Ọlọ́run ti àwọn fámìlì yẹn gangan ló ṣe pàtàkì. Ẹ bá lè bá wọn organize bí wọ́n ṣe lè bá wọn ṣe bó tẹ̀ jẹ́ yàrá kan tí wọ́n lè máa rí gbígbé. Ọlọ́run á tún lé àtọ̀nà tí iná ṣe. Àmín àṣẹ. Lágbára Ọlọ́run gẹ́gẹ́ bí àdúrà tẹ́ ṣe ẹ̀mí gbogbo wa ò ní ságun ní ọdún yìí o. Àmín o àmín o. Ẹ ṣé. Hello. Hello, ẹ káalẹ́. Àmì orúkọ yìí. Túndé ọgbà àdúgbò mi láti bá dùkú Abẹ́òkúta. Ẹ̀jẹ̀ fún wa lálẹ́ ọ̀rọ̀ náà ni o. Ẹ̀bẹ̀ tó máa bí àwọn ìjọba ní pé wọ́n jọ ọ̀dọ̀ lórí kan ìdí pọ̀ jù. Lójoojúmọ́ ní ọdún bóyá ní ọ̀rẹ́ mi. A lè ní kí ìjọba lé wọn àjọba wa máa ń ti àwọn náà ní àmọ́ kíjọba wa wá sí ṣọ́ọ̀ṣì àwọn tó bá ti mú báyìí kíjọba máa fi ìyà tó bá tọ́ sí bá dàgbò máa fi jẹ wọn. Tó bá fi ìyà jẹ wọn ni ọdún kúndọ̀ fẹ́ wúlò àwọn ìlú. Ẹgbẹ́ láti kiri ọ̀dọ̀ ti pọ̀ jù lókè ìyẹn tí mo kiri ẹ̀dá. Kíjọba bá wà kan ṣe sí ìgbò èdè ìdájọ́. Àmì ò ẹ ṣe. Ẹ já máa dágbére ká máa lọ díẹ̀ ká mú pé kan àbí méjì sí ká máa lọ torí pé àsìkò ti lọ. Ọjọ́ mẹ́jọ ẹ̀gbọ́n tí bàbá tó jẹ́ ẹ̀gbọ́n alàgbà tí wọ́n pa ẹ̀gbọ́n tí bàbá ń bá a sọ ẹ̀gbọ́n tí àmọ́ náà bá a sọ ẹ ló ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ orúkọ yín bẹ̀rẹ̀ sí ń pè wá. Alàgbà Táíwò ló kọ tèmi láti Ọbáfẹ́. Ẹ ṣeun ẹkú làákàyè. Ilé ti yín náà kò ní dàrú. Bẹ́sẹ̀ tí gbogbo ọmọ Nàìjíríà ṣe kò ń ṣe ọmọ òpèpè tí nìkan Ọlọ́run ó máa wà pẹ̀lú yín àtẹ̀bí yín. Àlọ́ àdá àbọ̀ yín Ọlọ́run ó máa pamọ́. Ṣẹ́ni kan kò tèmi fẹ́ kí ìjọba ṣe. Nítorí ẹni tó ń mú yẹn àfúrásì ní ìjọba máa pè. Nígbà tó ti délé ẹjọ́ àfúrásì. Wọ́n ní sọ́kọ́ daràn mọ́ o. Àfúrásì ni wọ́n máa pè. Nígbà tọ́rọ̀ ti dé ilé ẹjọ́ àwa fi ẹjọ́ tó kù lẹ̀ sọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n tí mo fẹ́ kọ́ ṣe gangan ni wípé kí wọ́n bá wa tẹ àfúrásì yẹn nǹkan tẹ lọ́jà kó lè mú wọn dé gbogbo ibi ilé ijó yẹn wọ́n máa bójà síbò wọ́n máa wo iṣẹ́ ìgbọ́n mi dáadáa. Àgbọ́yé. Ilé ijó yẹn gbogbogbò tí wọ́n ń káàkiri wọ́n máa gbó wọn dànù ní o wọ́n máa sun bẹ́ẹ̀ ní o ìjọba lágbára láti ṣe gbogbo bẹ́ẹ̀. Eyín ń bẹ lọ́wọ́ ìjọba. Bẹ́ẹ̀ ni àmọ̀ràn tí ń gbà ìjọba nìyẹn wípé kí wọ́n bá wa ṣe wọ́n ti mọ̀ pé ìjọba tá a ní ilé gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n ìjọba tó ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ aráàlú ìjọba tó dáa ni wọ́n sì ti ń gbọ́ báyìí láti ọ̀la tílẹ̀ bá ti mọ́ mo sì nígbàgbọ́ pé wọ́n gbọ́ ṣe gbogbo àwọn nẹ́ẹ̀sì àṣà tó yẹ kí wọ́n ṣe kọ́ gbogbo ilé ijó wọn yẹn gbogbo ẹ̀kọ́ ti ìfọ̀ntò ẹ̀ dànù. Ẹ̀yin ń bẹ lọ́wọ́ ìjọba ajá máa lábìrì káwọn lálẹ́ òní kálíbà àpọ̀jọ́ mẹ́jọ látún láǹfààní orí ọ̀fẹ́ àgbà lákòótọ́ ètò yìí ìrírí wa nínú ayé ìrẹ́dà láṣẹ lórí ìkànnì OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta. Bàmí Aláàjì Sẹ̀míù Adékúnlé ẹlẹ́mẹ̀rẹ̀ ní ìṣòro létí fúnàbù mo kí yín o. Aláàjì Jimoh Lateef Jimlat lórí ẹran gbọ́nágún mo kẹ́ ẹ̀yin náà gbọ́ ẹ̀yin tẹ́ olólùfẹ́ wa àkìyìn
on the 14th àbí ṣáàṣì máa ṣe tòkó tó 14 on the 14th ni birthday mi olóògbé of Africa láṣẹ ọba mi àdúrà rẹ̀ fi máa ràn á lọ́wọ́ kẹlẹ́dùmarè kò má fi wá sílẹ̀ nígbà kankan kẹlẹ́dùà kò má wò wá ràn kò má jà kó sọ́wọ́ kó máa ṣọ́ àlọ́ kó máa ṣọ́ àbọ̀ ẹ̀fẹ́ pẹ̀lú lẹ́yìn ètò ìpolówó ọjà ìkéde onígbọ̀wọ́ àbí kankan lẹ́fẹ̀ẹ́ bá mi sọ lẹ́yìn ètò ẹ̀yin náà ti gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ẹ̀fẹ́ pẹ̀lú lẹ́yìn ètò 08030603561 08030603561 ó dàárọ̀ òun ayọ̀ lásán.